ṣé àfa yẹn ló wà lẹ́yìn tí wọ́n ní nǹkan ọmọkùnrin yín wà lọ́wọ́ wọn àbí àwọn lélẹ̀. àwọn ni. ṣáfa yẹn ni. bẹ́ẹ̀. ẹ dìde bàbá ẹ jẹ́ ká fa ọ̀rọ̀. màmá ìyá Pọ́ọ̀lù kan ọmọkùnrin ọkọ wọn lọ́wọ́ yín wọ́n fi lé bó lẹ fi pamọ́ sí lọ́jọ́ náà. màmá. Yes sir. àfa tí wọ́n ní ẹ fi nǹkan ọmọkùnrin pamọ́ sí lọ́wọ́ nìyí. ṣèmi sọ fún yín ní gẹ́gẹ́ pé kò sí nǹkan tó kàn àfa pé kò sí nǹkan tó fún àfa mo ní bàbá nígbà tó ní nǹkan ọmọkùnrin òṣìṣẹ́ tí mo ní kó já lọ ṣọ́ọ̀ṣì tó lóun ò lọ ó dà lọ sí hospital ó dà lọ sí hospital lóun kọ́ ògùn fún òun ó dà lóun kọ́ ògùn fún pàtó lẹ́yìn tí wọ́n ọjọ́ lẹ́yìn tó kọ́ ògùn fún òun pẹ̀lú ìjọṣepọ̀ òun kan ọmọ ẹ̀ dìde pàtó lẹ́yìn ìyá tó lẹ́yìn tó wá sọ fún mi pé òun ò rí tó wá sọ pé ò rí o àbí nǹkan ọmọkan òṣìṣẹ́ o kí a sọ fún bàbá tó jẹ́ pé ó jẹ́ bàbá fún wa tó bá kọ́ mi dẹ̀ ní òun dẹ̀ bí àfà. àwọn bàbá wa tá a bá ń lé ayé wọ́n ní ibi abároko tì sí ibẹ̀ náà ni àáfà bọ́ sí tó ṣe bí òwe àwọn àgbàlagbà. bàbá tí wọ́n wá bí láti bí ìjẹ́ẹ̀ẹ́dógún rèé tí wọ́n ní ìyàwó àwọn ló mú nǹkan ọmọkùnrin àwọn pamọ́. wọ́n láwọn ò lè takútú láti 2019 àbí. bẹ́ẹ̀ ni. wọ́n ní làwọn ò ti lè takútú mọ́. wọ́n ní kinní yẹn dẹ̀ ń wù àwọn ṣe. wọ́n ló wù àwọn náà ṣe pé káwọn ó lè súnmọ́ obìnrin. ṣùgbọ́n láti 2019 wọ́n láwọn ti dàbí ẹṣin inú ìwé tí àwọn dàgbàdo onúgò táwọn ò lè takútú mọ́ láti 2019 wọ́n sì láwọn wádìí lọ àwọn wádìí bọ̀. wọ́n ní ọwọ́ ìyá Pọ́ọ̀lù làwọn bá ń bẹ̀. wọ́n ní ìyá Pọ́ọ̀lù sì fi ẹ̀sùn kan àpé ìyá Pọ́ọ̀lù náà wá sọ pé lóòótọ́ làwọn mú o ṣùgbọ́n ọwọ́ àfáà ló wà. àfáà náà ti dé lálẹ́ yìí o bàbá ẹ kálẹ́ lẹ́ẹ̀kan sí. ẹ kálẹ́ tán. bàbá Pọ́ọ̀lù. ẹ tán. ṣé nǹkan ọmọkùnrin yín ti wá ó ti padà dé. ara ta o. kò tí ì padà dé. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ̀yin àti ìyá Pọ́ọ̀lù torí lọ́sẹ̀ tó kọjá àwa náà ṣọ́ yín àwa rí i pé ńgbà tẹ́ ń lọ ilé ẹ̀yin àti ìyá Pọ́ọ̀lù ọ̀kadà kan ló gbẹ̀yìn méjèèjì. bẹ́ẹ̀ni. ǹjẹ́ tẹra yín nú lé pé nǹkan ọmọkùnrin yín dà ǹjẹ́ tẹra yín nú ǹjẹ́ bára yín sọ̀rọ̀. gbà tó ti tàti jọ dé tí àti débi tàti sọ oníkálukú ti yà sí ibi tiẹ̀. ẹ bára yín sọ̀rọ̀ látọ̀sẹ̀ tó kọjá ni. àti ìbára wa sọ̀rọ̀. ẹni ìyá Pọ́ọ̀lù kọ́lé pé ọ̀sẹ̀ tó kọjá níjọ́ tí wọ́n ń kọ́lé tí wọ́n ń kó lọ lé yẹn ni wọ́n tó sọ fún yín. bẹ́ẹ̀ni ó dọ̀la lálẹ́ báyìí a fẹ́ wọlé àtẹ̀sùn náà wá bá mi àtàwọn ọmọ ẹ̀ náà wá sọ fún mi pé Pọ́ọ̀lù kọ́lé ò pé wọ́n kó lọ bẹ̀. Pọ́ọ̀lù gan ló sọ pé òun kó lọ bẹ̀ ìyá Pọ́ọ̀lù gan sọ pé òun àtòun ló ń lọ. bí Pọ́ọ̀lù ṣe wá kẹ́rù ní àárọ̀ ọjọ́ kejì tó kẹ́rù lọ àtẹ̀jọ́ wà nù lé ní àtọ̀sán ni títí tó fi da nǹkan bíi aago 5 nírọ̀lẹ́ àbí tóun náà gbé báàgì àti ọmọ ẹ̀ kékeré ó ní ó dàbọ̀ níbo lẹ́ ń lọ ló dàbọ̀ ọ ní wọ́n lọ sọ̀hún ọ̀ ń bó wọ́n sàn lọ sọ̀ ọmọ yẹn ló wá ní ọ̀dọ̀ Pọ́ọ̀lù là ń lọ. ṣé ń fìyà jẹ ìyá ńlé ni. rárá o. ẹ fìyà jẹ wọn. ta ló ń fowó oúnjẹ lẹ̀ ńlé. ẹ̀mí náà ló ń filẹ̀ wọn bá tó ẹ̀mí náà wá rí màá filẹ̀ àwọn náà fi kún. iṣẹ́ wo lẹ̀ ń ṣe. yunifásitì mo ti ṣe tẹ́lẹ̀ gbọ́n mo ti rìtáyà. gẹ́gẹ́ bíi lecturer àbí èwo ń bẹ. security. ẹ rìtáyà bẹ́ẹ̀ resign. mo rìtáyà ni. ok rìtáyà ni. bẹ́ẹ̀. ṣé ẹ ṣì ń gba pension. mo ń gbà díẹ̀díẹ̀. ṣé àfáà yẹn ló wà lẹ́yìn tí wọ́n ní nǹkan ọmọkùnrin yín wà lọ́wọ́ wọn àbí àwọn lélẹ̀. àwọn ni. ṣáfáà yẹn ni. bẹ́ẹ̀. ẹ dìde bàbá ẹ jẹ́ káfa ò ẹ jókòó no ẹ lè jókòó bàbá àfáà yẹn máa bọ̀ ẹ jókòó yín. ẹsẹ̀ ń dùn yín ni àfáà. ìyá ẹ ǹlẹ́ o. ẹ kálẹ́.
Afa. olóòtú. ẹ kalẹ́. ẹ káalẹ́ sà. salamu aleykum. aleykum salaam wa rahmatulahi. báwo bàbá ṣe jẹ́ sí yín. wọ́n jẹ́ ẹ̀sùn wájú díẹ̀ kẹsùn ẹnu mọ́ kínní. báwo bàbá ṣe jẹ́ sí yín. wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí àbúrò bàbá wa tó yàn jẹ́ àbíkẹ́yìn ìyá wọn àgbà. kí lorúkọ yín. orúkọ mi ni Muhammad Jami Mustapha. iṣẹ́ wo lẹ̀ ń ṣe. mò ń ṣiṣẹ́ oko, mò ń dẹ̀ ń ṣiṣẹ́ ọ̀kadà. ẹ ń ṣe jálàbí. mi ì mọ̀ nípa rẹ̀ sà. àwọn èèyàn wá ń ṣàdúrà lọ́dọ̀ yín. rárá, àdúrà tara mi lèmi máa ń ṣe. bọ̀ ẹ ti dá àwọn èèyàn lóhùn. tá a bá kírun tán kí n bẹ lọ́hùn òní tí èmi máa ń ṣe fúnra mi fún fámìlì mi. ẹ máa ń bẹ lọ́hùn fún yàn. mo a ní mọ́ṣáláṣí tá à ń lọ, tá a bá sì ti dé mọ́ṣáláṣí à á ṣàdúrà, olúkálukú ó túká, ọlọ́run ló ní gbígbàdúrà lọ́dọ̀. ọjọ́ tí màmá ìyá Pọ́ọ̀lù tí wọ́n mú nǹkan ọmọkùnrin ọkọ wọn lọ́wọ́ yín wọ́n fi lé bólẹ̀ fi pamọ́ sí lọ́jọ́ náà. tọ́ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ihdinas siratal mustaqima. ìtumọ̀ rẹ̀ ni pé kí ọlọ́ọ̀ba kó ṣe ìtọ́sọ́nà fún wa. gbogbo tí wọ́n sọ yìí ó jẹ́ àjòjì sí mi torí pé mi ì tiẹ̀ gbọ́ rí. ní àìpẹ́ yìí August 8 Ìlọrin la wà lọ sí graduation fún ọmọ wa kan nílọrin ni ìyàwó mi pè mí pé ó mọ̀ gbọ́ prógámù tí ọmọ ẹ̀dẹ́ máa ń sọ, ó mọ̀ brọ́dà mi mọ̀ wà ń bẹ̀, àwọn wọn máa ń sọ̀rọ̀ ní tí wọ́n sọ lélẹ́yìí. ìgbà tí wọ́n á di ìjọ Friday alẹ́ Friday ìjẹjọ táwa náà ń gbọ́ ló wá di pé ní àfáà Jímọ̀ èwo ni tèmi nípa gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ yìí. mo sáà gbọ́ prógámù yẹn a gbọ́ délẹ̀. lẹ́yìn ìgbà yẹn ni ẹ wá sọ wípé kí àwa náà ó yọjú sí yín wípé tí a bá rí nípa rẹ̀ ká wá ṣàlàyé fún yín. ọjọ́ kejì níjọ́ Saturday ó ní accident ṣẹlẹ̀ sí mi, ṣùgbọ́n ọlọ́run bá tí ó kádàrá òun náà ló ní kí n lè pàdé yín léni, mi ò sì lè fojú di yín láti mọ̀ wá, kódà wọ́n fà mí gun òkè wá síbí ni. alihamudulilayi kẹsíra. so ọpẹ́ ni fọ́lọ́run. kí n má máa dun waste àsìkò. ìgbà tó di year 2012 ó ní mo kúò ní ọ̀dọ̀ àwọn dádì wa ń gbà yẹn tí mo wá sí ìlú Adó Èkìtì, mo wá sọ́dọ̀ wọn. ìgbà tí mo sì dọ́dọ̀ wọn, àwọn nìkan ni wọ́n wà nílé, àwa jọ ń gbé títí ìgbà tó di 2013 mo mú ìyàwó mi wá, àṣà ń jọ ń gbé, ìyàwó dáná fún wa. àti bàbá. ìyá Pọ́ọ̀lù ńkọ́. mi ì bá wọn nílé nígbà yẹn. so ìgbà tó di 2013 yẹn ó lọ sí nǹkan bíi June ó ní mo travel, mo tẹ̀síwájú láti pé kó lè bá a dáa, mo lọ ṣiṣẹ́ oko ní oko wájú. so mo wá ń lọ mò ń bọ̀ torí pé ìyàwó wà ní bí. ṣùgbọ́n láàrin kó tó di pé ìyàwó dé yẹn, ìyá Pọ́ọ̀lù ti wà pẹ̀lú wa. so débi pé ẹ káàbọ̀ náà ni so làbáṣà jọ ń gbé. ìgbà tí mo bá tún ti travel àwọn wàhálà. ṣé àwọn àti ìyá Pọ́ọ̀lù jàǹgbá yẹn ni.
mi ò sí níbi Ondo State tí mò ń gbé èmi kàn wá pé kí n jókòó tì wọ́n nígbò jẹ́ pé brọ́dà mi ni. ẹ wá béèrè pé ṣé wọ́n níyàwó àbáwọn níyàwó. wọ́n láwọn níyàwó pé ó ti kó lọ. ẹ máa tẹ̀ wájú. ìgbà tó wá yá tí mò ń lọ tí mò ń bọ̀ nípa oko iwájú tí mò ń ṣe níwádìí pé gbọ́n mi sí omi ò tó ń ṣẹlẹ̀ láàrin àwọn tẹ́nẹ̀tì àti ìyá Pọ́ọ̀lù àti ìyàwó mi. mo sábẹ ọmọ tí mo fi lẹ̀ ìyẹn ìyàwó mi pé má bínú fọkànbalẹ̀ ilé bàbá mi náà mo wà torí bàbá náà wọ́n jẹ́ sí mi ńgbà tó jẹ́ pé ọ̀dọ̀ wọn ni mo wà níbí. tó ìgbà tó wá yá tó di 2017 òní mo kúrò ní ọ̀dọ̀ wọn ni mo kúrò níbẹ̀ tó la kúrò níbẹ̀ pátá. kí ló wáá ṣẹlẹ̀ bó ní nǹkan ọmọkùnrin bàbá wọn lọ́wọ́ yín ní nǹkan ọmọkùnrin bàbá wà. kò yé mi ò gbọ́dọ̀ wọn ṣé bí ẹni tí wọ́n bá jọ gbé òní pé bóyá ẹnìkan mú kínní kan ẹnìkan mi ò àjọ gbé ọdún kẹsàn-án 9 years ago la ti kúrò nínú ilé wọn ní 2017. wọ́n ní ìyá Paul ló sọ bẹ́ẹ̀ bàbá ní ìyá Paul ló sọ bẹ́ẹ̀. ẹ bá béèrè lọ́wọ́ ìyá Paul ọ̀hún kó ṣàlàyé tí ọmọ bá rí àti bàbá náà. bàbá kílẹ̀ ní ìyá Paul sọ fún yín. ṣókí ni bàbá kílẹ̀ ní ìyá Paul sọ fún yín pé ibo ni wọ́n ní nǹkan ọmọkùnrin yín rá mọ́. ìgbà tí a jọ ń fa ọ̀rọ̀ yìí. ṣókí bàbá torí ara sí. ó ní ọwọ́ bàbá ló wà mo lọ́wọ́ bàbá wò ó ní ẹ̀gbọ́n wa mo lẹ́gbọ́n wa kí ló fi ṣe ọlọ́run mọ̀ mo dẹ̀ tún wá pẹ́ ó ní kì í ṣe pé ọwọ́ bàbá gan ni kíní ẹ̀ wà ó lọ́ ọmọ ẹ̀ ló bá gbà á ó lọ́wọ́ àfáà ló wà ó láàfáà ló bá gbà á. àwọn ilé tún sọ lójú wọn yìí báyìí. bẹ́ẹ̀ ni sà. wọ́n níyàwó wọn ló sọ bẹ́ẹ̀ pé wọ́n lọ́wọ́ yín ló wà kí ló wà láàrin ẹ̀yin àti ìyá Paul. ẹ ṣe olóòtú àti 2017 ni mo ti kú ò gẹ́gẹ́ bí wọ́n sì ṣe sọ̀rọ̀ wọ́n ní 2020 àbíjò lẹ sọ pé. bàbá kọ́ ni wọ́n ní ìyàwó àwọn. wọ́n ní 2017 láti kú òǹlé wọn àjọgbé pọ̀ tó kò á jẹ́ mi pẹ̀lú. bàbá ṣé nǹkan ọmọkùnrin yìí ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ní 2017 ṣé nǹkan ọmọkùnrin yìí ṣiṣẹ́ ní 2017. ó ṣiṣẹ́ ní 2017 2018 ó ṣiṣẹ́ 2018 yẹn àjọ wà ní. 20 kí ni wàá ṣiṣẹ́ mọ́. 20 kí ni nǹkan ọmọkùnrin yìí wá gbé lọ́wọ́ pa. 2020 yẹn ni ò ṣiṣẹ́. ló paná 2019 yẹn ó ń. ṣé ń lò lọ́wọ́ ló paná ni àbí ẹ̀kan déédéé rí pé kò ṣiṣẹ́ mọ́. ìgbà tẹ́mi pé ẹjọ́ ẹ̀ bá ti jọ ń ṣe pọ̀ ìgbà mi á ṣe kínní á máa dàbí pé a máa ṣe dákúdájí kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní bóyá jẹ̀dí ló ń ṣe mí jẹ̀dí ò lè gbogbo nǹkan mi ì jẹ́ nǹkan wẹ́lẹ̀. ó dà bàbá ẹ dìde bàbá ẹ jẹ́ kí màmá ẹ sáré wá láàrin ìṣẹ́jú kan ẹjọ́ bá mú láàrin ìṣẹ́jú àwọn èèyàn yẹn màmá. màmá. Yes sir. àfáà tí wọ́n ní ẹ fi nǹkan ọmọkùnrin pamọ́ sí lọ́wọ́ nìyí. èmi ò sọ fún yín ní gẹ́gẹ́ pé kò sí nǹkan tó kàn àfáà pé kò sí nǹkan tó fún àfáà mo ní bàbá nígbà tó ní nǹkan ọmọkùnrin òṣìṣẹ́ tí mo ní kọjá lọ ṣọ́ọ̀ṣì tó lóun ò lọ ó dà lọ sí hospital ó dà lọ sí hospital lóun kọ́ ògùn fún òun ó dà lóun kọ́ ògùn fún òun gbàtọ́ lẹ́yìn tó máa pa ọjọ́ lẹ́yìn tó kọ́ ògùn fún òun pẹ̀lú ìjọṣepọ̀ òun kan ọmọ ẹ̀ dìde gbàtọ́ lẹ́yìn ìyá tó lẹ́yìn tó wá sọ fún mi pé òun ò rí ó tó wá sọ pé ò rí o àbí nǹkan ọmọkùnrin òṣìṣẹ́ o kí a sọ fún bàbá tó jẹ́ pé ó jẹ́ bàbá fún wa torí bàbá yẹ bàbá mi ni òun náà yẹ bàbá yẹ torí ẹni tó bá ti jẹ ẹni tó bá lè bí èèyàn bàbá èèyàn ni so bàbá kọ mi dẹ ni òun dẹ bí àfà so òun mo dẹ sọ fún mo ní kó lọ sọ fún bàbá tó bá sọ fún bàbá tó gbọ́ jù wá lọ ó dẹ lóye jù wá lọ pé wọ́n lè bẹ́ àmọ́ lẹ́wọ̀n lè mọ̀ nǹkan tí ó pọ̀ sí. ìbẹ̀lẹ̀ ti wá dárúkọ àfà náà. mi ò dárúkọ àfà o torí mo sọ oúnjẹ ìjọ mi kò sí ìkọlọ́ ka àfà mi ò dárúkọ àfà o
irọ́ ló pamọ́ mi ò fẹ́ lórúkọ jáde kí lẹ wá rò pé bóyá kí lẹ wá rò pé bóyá nǹkan ọmọkùnrin yẹn ṣe lè padà báyìí. ṣé bẹ́ẹ̀ pé fẹ́ fún wa ní nọ́mbà nìkan. rárá wọn ní nígbà tán bàbá ní rárá pé ọwọ́ àfa pé táfa ò bá kúlẹ̀. mo ní kò sí nǹkan tó wà lọ́wọ́ àfa tí mo sọ fún jẹjọ mo ní kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ fẹ́ da fámìlì rú ni mo ní kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ mo tẹnu mọ́ ní jẹjọ o kò sí nǹkan tó wà lọ́wọ́ àfa o kò sí nǹkan tó máa fa àfa o. ọwọ́ ta ló wá wà màmá. àwọn ọlọ́mọ mi tọ́jú kan sí mi ò sí nǹkan kò sí nǹkan tó kàn mí kò sí nǹkan tó kàn mí o. ṣé mo sọ fún bàbá o ẹ mọ nǹkan tí màá ṣe máa fún yín nọ́mbà kan. ẹ jẹ́ n fún yín nọ́mbà kan. ṣé kí n fún yín nọ́mbà kan. màá sọ ẹnu wọn ló yẹ kó ti gbọ́. ẹ fẹ́ sọ nǹkan kan. bẹ́ẹ̀ ni. kò dà ẹ wá next week nígbà yẹn ká kúkú wá sọ kíkọ́. kò sásìkò mọ́ ni o kò sásìkò mọ́ ni o kán kúkú sọ lójú wọn next week. ẹ jẹ́ kan sọ kálẹ̀ afẹ́ wọn ló ní nǹkan kan táwọn fẹ́ sọ àsìkò sí mọ́ ni mọ́ mi. mi ò lè wá níjọ́ mẹ́jọ tó bá ti gba nọ́mbà tẹ fẹ́ fún o mi ò lè wá nítorí kò sówó lọ́wọ́ mi ìyá mo yáwó ọkọ̀ tí mo wá bílẹ̀ ní ibi tó rẹ̀ ti wá jìnnà. bàbá sọ̀rọ̀ àbúrò yẹn sọdọ̀ ẹgbọ́n yìí mi ò lówó kankan tí mo lè fún wa níjọ́ mẹ́jọ o tí o bá jẹ́ kó gba nọ́mbà kó lọ ṣe torí àrò fàágùn ni ẹ sáà ní tó sọ sí mi mi ò ní owó kankan tí mo lè fi wá níjọ́ mẹ́jọ ìní mọ́ tí o bá jẹ́ kẹ́ fún nọ́mbà. ṣé fẹ́ dàrọ̀ irú ni màmá. mi ò darú sáré mi ò darú. ẹ mọ̀ pẹ́sùn ńlá wọn fi ń kàn yín ni. ọlọ́run jẹ́ kí wọ́n kílẹ̀ ara mi nílẹ̀ jẹ́ kí wọ́n kílẹ̀ ara mi o. rárá wọn lọ́rọ̀ kan wà wọ́n ní ẹnu ẹ̀yin méjèèjì ló yẹ kí wọ́n ti gbọ́ wọ́n nígbà tí wọ́n sì ti wá gbọ́ lẹ́nu yín báyìí pé àṣírí kan wà táwọn fẹ́ sọ bàbá ẹ má ti sọ àṣírí yẹn ẹ sọ fún wọn lójú ara wọn tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀. mi ò rówó tí màá fi wá ní gbé mẹ́jọ. ẹ mọ ibi tó bá di pé bóyá ká wá bá yín lé á sì wá bá yín lé ṣẹ gbọ́ ẹ já dé.